jẹ́ ní ara rẹ̀ tàbí oògùn ọ̀jẹ́ ọ̀náwónáwó oògùn ọ̀jẹ́ tàbálàkàlàkà lọ ńlá wà lọ bá ń dá iṣẹ́ ìwò ó kí Ọlọ́run kú iṣẹ́ ó gbọ́dọ̀ dánwò kọ́ ọmọ pè mí. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi mo kí gbogbo ẹ̀yin followers mi pátá àpadà sí burúkú kò ní bá yín ọ̀nà ó máa ṣe ọ̀nà ó máa là fún yín nípa ọ̀rọ̀ àwọn ìgbìyànjú tí a máa sọ. Ìwọ tó bá ní oògùn yìí jẹ́ ní ara rẹ̀ tàbí oògùn ọ̀jẹ́ ọ̀náwónáwó oògùn ọ̀jẹ́ tàbálàkàlàkà lọ ńlá wà lọ bá ń dá iṣẹ́ ìwò ó kí Ọlọ́run kú iṣẹ́ ó gbọ́dọ̀ dánwò kọ́ ọmọ pè mí kọ́ ọmọ ní bàbá ẹ gbà àwọn èèyàn ń síbẹ̀. Olólùfẹ́ mi fídíò yìí ẹ bá mi like ẹ bá ń comment kẹ ẹ bá mi share rẹ̀ kẹ ẹ sọ pé wí á jẹ́ lágbára lé Elédùmarè ewé àtegbò yóò máa jẹ́ fún yín ọ̀nà ó sì máa ṣí ọ̀nà ó máa là. Iṣẹ́ tí ń já gbogbo òde tí ó já kúrò lára ni mo fẹ́ fún yín kì í ṣe nǹkan tó le kí lẹ́ lọ bá mi wá ẹ lọ bá mi wá èkòló tó pọ̀ dáadáa ẹ lọ bí tí omi balùwẹ̀ máa gbà jáde dáadáa ẹ lọ bẹ̀ lásìkò inú ẹ̀rùn báyìí ibi omi balùwẹ̀ máa gbà jáde dáadáa ibẹ̀ lẹ́ẹ̀ tí rí tàbí tí odò ẹ lọ bá mi wá èkòló tó pọ̀ dáadáa ìgbẹ́ adìẹ tó wà nínú àgò ìgbẹ́ adìẹ inú àgò sọ̀rọ̀ mi yíyín báwọn èkòló tó pọ̀ dáadáa ìgbẹ́ adìẹ tó wà nínú àgò ọ̀kan tí ò lójú ẹ bá gún mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kó kúnná dáadáa ṣẹ́gbọ́ ẹ bá gún pọ̀ kó kúnná dáadáa ẹ bá ń kó sínú kíkan. Iṣẹ́ tí mò ń sọ fún ọ yìí iṣẹ́ tó ní agbára ni iṣẹ́ tó ní agbára ni iṣẹ́ tó lágbára ni kò sígbà tó lè wẹ̀ o lè wẹ̀ lálẹ́ o lè wẹ̀ lọ́sàn-án o lè wẹ̀ láàárọ̀ in tó fi máa wẹ̀ in tí ó fi máa wẹ̀ lọ bá mi wò ní YouTube mi lọ wò ní YouTube in tó fi máa wẹ̀ ọ wà YouTube lọ wò àkọ́parí iṣẹ́ yìí ń bẹ ní YouTube lọ subscribe kọ lọ wò YouTube lágbára Elédùmarè ewé àti gbòyọ jẹ fún yín ẹ bá mi like ẹ bá comment kẹ bá mi share rẹ̀ kẹ sọ pé wí á jẹ́ ewé àti gbòyọ máa jẹ́ fún yín in tẹ́ fi máa wẹ̀ gangan ló ṣe kókó jù kò sí tó bá bọ́ sínú tó fi máa wẹ̀ tó bá dúró lé lórí tó bá wẹ̀ gbogbo ogun ayé rẹ̀ ọ̀sẹ̀ pátápátá pápá nìkan ló bá wà ń bẹ̀ gbogbo ẹ̀ wọ́n já dànù ní gbàgbé yóò jẹ́ fún yín yóò là fún yín yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀.